Security. Yes, why them the test they go? Boss, that's the Shokoyo that are there now. Never do. Shokoyo Kotocho. Yes. Mami, my color. My color. Shewapa. Foodaholic 2022 Foodaholic Festival. Owó ṣẹlẹ̀ lọ. Àkọ́kọ́ fáwọn àǹfààní àwọn tí wọ́n tẹ̀ mọ́ Foodaholic Festival. Kí lẹ lè sọ fún wa nípa Foodaholic? Actually, Foodaholic Festival program different food sponsors and vendors. One gather every year. It's once in a year actually. So one gather once in a year. One showcase different food. Some other vendors to showcase different orishirishi products. So they come to showcase the guests will go there, sample and good some. I'll meet them about one round. Foodaholic òun là ṣe lọ́wọ́lọ́wọ́ mi lè mo ti tẹ́tí pariwo ṣe láwọn kan tó ń so oúnjẹ bí ilé ní àbíbá. Àwa ni the winning team tó wà níbà ilé ní Shokoyo Koto. Ṣé bá ń gbọ́ lọ́bẹ̀ ló lọ́kọ́, àwa ni àwa la lọ́kọ́, àwa la lọ́bẹ̀. So àwa Shokoyo Koto. Yeah. So oúnjẹ wo ni àwọn Shokoyo Koto ń ṣe níbà ilé ní? Lọ́wọ́lọ́wọ́ báyìí à ń ṣe ẹ̀fọ́ rírò. A lọ sí orí èdè Yorùbá. A mú ọbẹ̀ kan tó like. A dẹ̀ ń dáná ẹ̀ fún wọn. Plan ni pé ká máa dáná ní Aso Rock àti governor's office. So à ń ṣe ẹ̀fọ́ rírò fún Lagos State. And represent Lagos State lẹ́nìí. Lagos State kí la fẹ́ fi jẹ fọ́ yẹn? A máa lo ẹ̀bà Igbo. A máa mix it because Wazobia ni wá nílùú yìí. One, you are one. So a gbọ́dọ̀ a máa mix it papọ̀ kó lè dọ́gba, kó lè ní meaning. So a lọ sí èdè Igbo, a mú gàrí. A máa fi kùnú mú. Kùnú la máa fi mú pẹ̀lú shea water. Yes. 25. Let's go. 21. Let's go. Okay. There we have it. Move quickly, guys. All right. Paro yánmí látara mo mọ̀ pé iná wa kópa nínú ìdíje nínú Foodaholic lẹ́nìí. Kí lẹ́yìn ṣe kí làwọn yánmí ṣe? Ẹ̀fọ́ là ń ṣe o, ẹ̀fọ́ rírò tó lóríṣiríṣi pọ̀nmọ́, crayfish, ẹja kíká, irú, name it is there. Ẹ sọ pé ẹ̀fọ́ yìí ni mò ń gbọ́ òórùn ẹ̀yà bí ẹ̀fọ́ àwọn ẹlòmíràn. In fact, ó ní ẹ̀fọ́ yánmí nìkan ló ta lọ́sàn bí ilé ni. Kí ló máa mú ẹ̀fọ́ yánmí dádúró lẹ́nìí báyìí? Nǹkan tó máa yẹ kó dádúró ni pé a ṣe specially ni. Because gbogbo nǹkan ló pé sínú ẹ̀. Crayfish wà bẹ́ẹ̀. Irú without irú there is no vegetable. So irú yẹn gangan òun ni yọ́mì inú ẹ̀. Òun gangan ló máa yẹ kó special. Yes. Òun ló máa yẹ kó special. So lẹ́nìí ẹ̀yin wò pé òkè ẹ̀yin lẹ máa gbégbá orókè nínú ìdíje. Àwa láti ẹ̀ níní. Àwa lá ní nǹkan wà. Kò sẹ́ni tó ń bá wa dùn. We are the owner of the trophy. Yes. Foodaholic Festival kí lẹ rí sí? Ṣé àkọ́kọ́ tẹ máa kópa nínú ẹ̀rẹ̀ àbẹ́ tí máa ń kópa? This is my second year and it has been wonderful. In fact, it's a lot of fun. And if you don't meet her like that, don't call me, don't say anything. Make I tell you, Pepper them. Bolale pepper them, oh. Pepper them. Bolale pepper them, oh. Okay, gbogbo ayé tẹ̀mílẹ̀ Foodaholic Festival ó ṣì ń tẹ̀síwájú. Ẹ̀yin náà ti mọ̀ pé ìdíje ni tèní ìbádé. Mo dẹ̀ wá pẹ̀lú àwọn Pepper them team. Àwọn náà ń kópa nínú ìdíje tèní. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ obìnrin torí ó sọ wípé ladies first. Ṣàlàfíà mo bá yín. Àlàáfíà lẹ bá wa o. Kí lorúkọ yín? Orúkọ tèmi ni Mide Gold aka Prime Phone. Àyìn nìkan tó ń tọ́ mo fọ́. Oh yes o. Kí lorúkọ tẹ̀yin náà? My name is Prince Sade Prince Baba. Yorùbá lẹ máa sọ. Oh, I can't speak Yorùbá that well. Orúkọ mi ni Prince Sade Prince Baba, CEO Prince Kitchen. Gẹ̀gẹ̀ okay Pepper them. Yes o. Ìdíje ló bá délé. Bẹ́ẹ̀ ni ìdíje. Kí lẹ̀yin náà ṣe? Ẹ̀fọ́ rírò tó bad. Ẹ̀fọ́ yẹn bad ó mú tago. A fẹ́ show wọn. A fẹ́ jẹ́ kó mọ̀ pé àwa gangan ọmọ Yorùbá gidi ni wá. Kọ́mọ Yíbo wa bàbá compete fẹ́ fọ́ rírò kó lè ṣẹlẹ̀. Àti ready fún wọn lẹ́nìí ni. Yes o.
And if you don't meet her like that, don't call me Otiomoto. Màmá mi, pepper dem. Kí ni àwọn nǹkan tí ẹ̀fọ́ yín tó fi dá dúró ní èní? Oh God. Everybody ló ṣẹ̀fọ́ o. Oh God. Ṣẹ́rẹ̀ ẹ̀fọ́ wa yẹn ẹlẹ́mi méje ni. Ṣàkí wà ń bẹ̀, ẹ̀dọ̀ wà ń bẹ̀, èdè ńlá ó wà ń bẹ̀, èdè wẹ́wẹ́ wà ń bẹ̀, ẹran ọ̀gbẹ́ wà nú ẹ̀. Oh God. Goat meat ó wà nínú ẹ̀. Irú olóríṣiríṣi. Ẹ̀fọ́ tèmi yóò lọ sí Harvard ó padà wá. Bẹ́ẹ̀ ni. Ó yẹ sọ pé ó ti lọ. Ó ti lọ, ó ti sẹ́, ó ti lọ, ó ti sẹ̀, ẹ̀fọ́ yẹn sẹ̀. Foodaholic Festival ṣé àkọ́kọ́ tí ẹ máa kópa nínú ìdíje yìí? Ọjọ́ bẹ̀rẹ̀ ìdíje yìí ni o, ẹlẹ́ẹ̀kẹrin tí máa kópa nínú ẹ̀ lélẹ̀. Láti pàtẹ́ tí wọ́n ń kópa nínú ẹ̀ ṣé ẹ ti gbégbá orókè rí? Bẹ́ẹ̀ ni àti ìgbégbá orókè because ẹlẹ́ẹ̀kejì tí tíìmù tèmi máa ṣẹ̀ṣẹ̀ dá dúró lélẹ̀. Mo wà lára tíìmù ṣọkọyọkọ̀tọ̀ tẹ́lẹ̀, so a ṣẹ̀ṣẹ̀ wá dá dúró. Last year la ṣẹ̀ṣẹ̀ ṣe lákọ̀ọ́kọ́ I win. Àdó àgbé first o but I win. But lọ́dún yìí àmì ni wọ́n wá ni. A gbọ́dọ̀ gbégbá orórí orókè yẹn. Ẹ̀fọ́ yìí ṣó máa wọ ọdún kérésì. Ó wọ̀ o. Ó wọ̀ yẹ kẹ́ tí máa gbóòórùn ẹ̀ bó ṣe ń lọ báyẹn. Ó yẹ kẹ́ máa ti gbọ́. Ẹ̀fọ́ tí ló tún ta sọ́sọ́. Ó wú ni o. Everybody ló nẹ́fọ̀ àwọn ló ń ta sọ́sọ́. Ó yẹ kẹ́ tí máa gbọ́ ẹ̀fọ́ yẹn ni. Kò yí sí o. Ẹ ṣeun màámi, a dúpẹ́. Ẹ ṣe gan-an.